Ayé tótó, ayé àkàmàrà, ayé ẹfẹnu fìdí hàn-án-yàn. Seyi Makinde, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ló pàdé pọ̀ pẹ̀lú àwọn Boko Haram nítorí pé PDP ló wà ló fi ń da ìjọba Tinubu láàmú. Àṣírí ti tú nígbà tí Seyi Makinde lọ tọwọ́ bọ̀wé fún àwọn bandits ló fi jẹ́ wípé ó ṣe àdéhùn ló fi kọjú ogun sí, ló fi jẹ́ ìlú Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́. Seyi Makinde èyí tó ṣe yóò dáa. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí, ká wò ó dé òpin kí á rí ibi tí à ń lọ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká fura o, ẹ jẹ́ ká múra o, kò kọ́mọdé kò kan àgbà, ẹ jẹ́ ká múra o. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Tinubu, Seyi Makinde, please bring back our children. Tinubu àti Seyi Makinde, ẹ jọ̀ọ́, ẹ lọ bá wa kó àwọn ọmọ wa padà wá. Don't let the fashion of Chibok girls repeat itself lórí ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Chibok girls kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa tí wọ́n kó ní Ọ̀yọ́. Tinubu, Seyi Makinde, please bring back our children. Ẹ bá wa kó àwọn ọmọ wa wá. Afọlọ́run ọba bẹ̀yín ni. Tinubu àti Seyi Makinde, afọlọ́run ọba bẹ̀yín. Ẹ lọ bá wa kó àwọn ọmọ wa padà wá sílé. Àwọn ọmọ tí wọ́n kó ní Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, ẹ lọ bá wa kó àwọn ọmọ wa padà wá sílé. And a very dark man. If we have to play politics, let us play politics with sense. Gbogbo ẹni tẹ́ ń play politics ní Nàìjíríà, ẹ máa fi ọgbọ́n, ìmọ̀ àti òye àti ọpọlọ, ẹ máa fi play politics. Tinubu regime lè máa dá lóòótọ́. Kí regime Tinubu kó lè kókó máa àwọn èèyàn. But very dark man. Mo máa play fídíò ẹ. Nípa voice yẹn, many people have sent that video to me. The way tí gbogbo yín fi ń ṣe nísìn, many of us, I don't want to say many of us, like me that I don't want to campaign for Tinubu. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ẹ máa jẹ́ kí àìmọye àwa kan ká campaign fún Tinubu. Tẹ́ bá ti ń apply propaganda sí gbogbo nǹkan. Mo rá àwọn ìyá tí wọ́n ń pè mí tí wọ́n ń send fídíò yìí sí mi, wọ́n ní lára àwọn ọmọ Yorùbá kan náà ti play ẹ̀. Wọ́n send fídíò yẹn sí mi. Very dark man, please. Please, very dark man. Bá mi hashtag very dark man. You are one of those people táwọn èèyàn like. And tí àwọn èèyàn táwọn èèyàn ń fọ́ fún. Ó ti create mi fẹ́ put here. Because àwọn tó ń tẹ̀lé ẹ, mi fẹ́ lo anything tó máa jẹ́ pé insultive words. I don't want to use that. People have known you. And if you guys want to play politics or they want to say, àwọn tá a jẹ́ ọmọ Yorùbá o, ẹ ń gbọ́dọ̀ dìbò fún Tinubu o, ẹ play politics yẹn, ẹ play pẹ̀lú ọpọlọ. Because as things is going on now, like me, tí n bá campaign fún Tinubu kò tẹ́ tó fẹ́ mú mi sí, nobody that will arrest me for it. Tinubu is our own. Lẹ́ni, Tinubu ò ṣe dáadáa. Then who is the person? Bọ́bá fi síbẹ̀. I am not campaigning for Tinubu yet. Tó bá yá mi fẹ́ campaign fún Tinubu, ẹnìkan kò lè dá mi dúró kí n má campaign fún Tinubu. Kò sẹ́ni tó máa dá mi dúró. Bẹ́ẹ̀ propaganda tẹ́ ń lò nípa ọ̀rọ̀ Tinubu yóò dáa. I will play your video and I will analyze it. Number one, topic mo fẹ́ ṣe ni pé Tinubu, Seyi Makinde, please. Báwo lẹ ṣe ń sùn? Tinubu, Seyi Makinde and other elders nílẹ̀ Yorùbá, how do you guys sleep? Èní ni Children's Day. Báwo ni ẹ̀yin tí ẹ jẹ́ governor Seyi Makinde nílẹ̀ Yorùbá àti President Bola Ahmed Tinubu àtẹ̀yin governors tó kù, how did you guys sleep? Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè nílẹ̀ Yorùbá, báwo lẹ ṣe forí lóṣù ká? How
did you guys wish your children happy Children's Day ní èní nígbà tí ọmọ àwọn tálíkà wà nínú igbó? Àwọn ọmọ tí wọ́n wà níbi tí ó ń rìn láàrin ejò, wọ́n rìn láàrin nǹkan oríṣiríṣi nínú igbó. Wọ́n wọ uniform ẹ̀yọ̀kan fún 12 days. These children have been kidnapped for the past 12 days. And yet till now, àti rí kí wọ́n gba àwọn ọmọ yẹn wá síta fún wa. Ní èní Children's Day, I know Baba Tinubu's grandchildren will have called him and he will have called them, hey, salam alaikum, happy Salah, happy what, happy Children's Day. Seyi Makinde, how did you tell your children happy Children's Day today? When those children that you are governing are in the bush, languishing in the bush. Òjò rọ̀ pa ọmọ nínú gbọ́nbẹ̀, òun rọ̀ pa ọmọ nínú gbọ́nbẹ̀, lọ́sàn-án lóru wọ́n rìn nínú gbó, bóyá ejò ti sàn ọmọ yẹn, àmọ́. Àwọn ọmọ Mr. Michael tó jẹ́ principal àti vice principal tí wọ́n pa at the spot. Àwọn ọmọ yẹn wọn ò rí bàbá wọn sọ fún wọn pé happy Children's Day lẹ́nìí. How did you tell your children happy Children's Day today? Ẹ̀yin ọba Ògbómọ̀ṣọ́, Ọbásanjọ́ wá aṣọ wọn Ògbómọ̀ṣọ́, kábíyèsí o, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, kábíyèsí o. Gbogbo ọ̀kẹ́rẹ́ Ṣákí mo kí yín gbogbo ẹ̀yin ọba pátápátá tó wà ní Yorùbá. Báwo lẹ ṣe sùn tẹ́ ṣe forí lóṣù ká ní èní? Èní May 27, 2026. Báwo lẹ ṣe sùn tẹ́ ṣe forí lóṣù ká? Báwo lẹ ṣe kí àwọn ọmọ yín pé happy Children's Day? Nígbà tí àwọn ọmọ tí wọ́n fi ṣọ́ yín, tí wọ́n wà nínú igbó, tí wọ́n rìn láti ìlú kan sí ìlú kan láì ya wèrè láì sinwín. How did you tell your children happy Children's Day? Báwo lẹ ṣe ṣe bàtẹ́ ń wo àwọn ọmọ yín ní èyí tí wọ́n ṣe Children's Day? Báwo lẹ ṣe fún àwọn ọmọ yín lówó kọ́ lọ fi enjoy Children's Day? Báwo lẹ ṣe fún àwọn ọmọ yín ní pẹ́ẹ̀ kó lè jẹ́ pé àwọn ọmọ yín náà ẹ̀yin odi náà wà nílùú tó ń ṣiṣẹ́? Nílùú tí security ti wà tẹ́lẹ̀ ń gbowó security vote ẹ̀yin gọ́vnọ̀sì. Owó tó belong sí àwọn ọmọ wa, àwọn ọmọ wa, ẹ̀dẹ̀ ń gbẹ̀dẹ̀ fi ń tọ́jú àwọn ọmọ tìyẹn àní ẹ má jalè. Àsùnkún fún ọ̀nà mọ́ nísìn, tún ọ̀nà ṣe, ẹ má wọ́rì, a máa rìn lórí bí tá máa fẹsẹ̀ gbá òkúta káàmọ́ tí máa rìn lórí mábù. A pariwo pé ebi ń pa wá mọ́ nísìn. A ti jẹ́ kó mọ́ra, a ti ń ṣe ní 111, 101, 1001. Kájẹ tàárọ̀ ká má jẹ tọ̀sán, kájẹ tọ̀sán ká má jẹ talẹ́, ó ti mọ́ wa lára. But a fẹ́ gbé ayé. A need láti gbé ayé, a need láti fi ẹ̀mí wa gbé ayé pẹ̀lú àwọn ọmọ wa. Governor Seyi Makinde, how do you feel lẹ́nìí ní Children's Day? Báwo lẹ ṣe feel? Wípé ẹ̀tọ́ tó tọ́ sí gbogbo àwọn ọmọ wa, ẹ kó sórí àwọn ọmọ tiyín nìkan. Yorùbáwùyí lórúkọ mi mo kàn ní kí wọ́n sọ fún gbogbo èèyàn àgbàgbà ilẹ̀ Yorùbá ni pé ajá tó ń fọ́mọ ẹkùn lọ́mú káì. Ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Ajá yín fún ọmọ ẹkùn lọ́mú lọ́wọ́ báyìí ni ọmọ ẹkùn máa dàgbà, ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Adánilóró ni gbogbo yín, agbára lẹ fi ń kọ́ àwọn ọmọ Yorùbá. Dìímọ̀ táwọn ọmọ yẹn ń pẹ́ sí nínú igbó, dìímọ̀ tójú wọn rí nǹkan. Dìímọ̀ tó máa jáde tán tí ojú wọn ò ní, tí ẹ̀rù kankan ò ní bá àwọn ọmọ sí ẹ̀yà wọn máa le koko nàkí. Ọmọ tí wọ́n kó lẹ́ni láàrí àmọ́ tọmọ tó ń bọ̀. Àwọn ọmọ yẹn ò ṣayé wá, wọn ò sì lúyà, wọn ò ní bad luck, olórí tí ò dá ni wọ́n ní. Yorùbáwùyí lórúkọ mi. Àwọn ìyá, àwọn abiyamọ tí wọ́n ti ń sun ẹkún, ẹnìkan bí ọmọ márùn wà nínú igbó. Ẹnìkan bí ọmọ ẹyọ kan yẹn wà nínú igbó. Àwọn Mr. Michael tí wọ́n bẹ́ orí wọn, àwọn fámílì ń béèrè fún òkú wọn. Ìyàwó wọn ní òun fẹ́ kí ọmọ òun, ọkọ òun ní sàré kí àwọn ọmọ òun lè mọ̀ sàré bàbá wọn. Àwọn ọmọ Mr. Michael ń ṣe exam lọ́wọ́. How do they concentrate? Nígbà tí picture orí bàbá wọn káàkiri. How do they concentrate? Nígbà tí exam tí wọ́n ń ṣe lọ́wọ́, kò sí òbí fún wọn pé tó máa jáde ọmọ àríṣẹ́. How do they concentrate despite pé Yorùbá ni president Nàìjíríà? Wípé báwo ni fẹ́ kúrò ní school yìí o, government máa fún àwọn ní scholarship because government ló pa bàbá wọn. Ajá tó ń fọ́mọ ẹkùn lọ́mú, ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Àwọn ọmọ tí ti di bọ̀tá. Ẹ ti ń build àwọn ọmọ tálíkà
kọ́ máa ya ṣóbogi náà tẹ bá bìrì pé ṣe lu àwọn bàbá tiwa tí wọ́n ṣe tọ́ọ̀gì lẹ́yìn yín tẹ́ ẹ lo sẹ́ẹ̀tì àwa yìí tá a ṣe tọ́ọ̀gì lẹ́yìn yín tẹ bá bìrì pé bẹ́ẹ̀ ṣe máa lu làwọn ọmọ yín ṣe máa lu àwọn ọmọ wa ìran mẹ́ta ò kì í tòṣì Ọlọ́run ò ní gbà fún yín. Àsìkò ń bọ̀ tójú yín máa já ẹ máa wá béèrè lọ́wọ́ ara yín nígbà tí ò bá sí agbára fún yín mọ́. Gowon nìyẹn o nígbà tí Gowon ń jà fún Nàìjíríà láyé Biafra Ọlọ́run mọ́mọ́ rìsáàfù ẹ̀mí Gowon ni bàbá ti lé ní 90 may he live longer to see more. When he was doing his birthday 90th birthday he said ṣé Nàìjíríà tá a jà fún leléyìí. Ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀. There are many things behind what he said. Is this the Nigeria we fought for? Kó máa yí àwọn ọlọ́gbọ́n, kó máa yí àwọn ọ̀mọ̀ràn, kó máa jí àwọn olóye. Ìlú Gowon lẹ́nìyàn mẹ́rin ló kù níbẹ̀. Gbogbo tẹ́ ń kójọ lénìí. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín, ilé tí àwọn bàbá yín kọ́ nígbà yẹn ṣẹ́yìn lè gbé bẹ́ẹ̀ nísìn. Àbẹ́ tí àwọn ọmọ tí yín pin pé wọn ò lè ní lárí jù yín lọ. Lẹ ṣe ń kọ́lé kalẹ̀, ẹ ra mọ́tò kalẹ̀, ẹ ń ṣe lé kalẹ̀, ẹ ń ṣe tọ̀hún kalẹ̀. Àní ẹ má jalè, ẹ jalè tó bá ṣe wù yín. Ṣùgbọ́n a fẹ́ gbé ayé. A fẹ́ fi èmi wá gbélé ayé. Sí ẹ̀yin ọmọ tẹ́ wà nínú igbó, lẹ́tà mi sí yín lélẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ wà nínú igbó. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà nínú igbó. Gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà nínú igbó. Mo join àwọn abiyamọ gidi láti sọ fún yín wípé our tears and prayers are with you guys. Be strong. Ìgbà ò lọ bí òréré. Ayé ò tọ́ bí ọ̀pá àbọ̀n. No champion forever. Ìjì ni ó ń jà ni. Ó máa tó ká. Láṣẹ Elédùmarè, wọ́n kó yín wọgbó. Ọba tó láyé tó lọ́run, á bá wa dá yín padà láàyè. I mọ̀ pé you will live with the trauma for the rest of your life. Ṣùgbọ́n ẹ ní dékẹ́ wá jí lórí. Ẹ ní dékẹ́ wá ya wèrè. Elédùmarè á dẹ̀ ṣàánú àwọn òbí yín, ẹ dé bá wọn. Torí àìmọye òbí ló ti máa ní àìsàn tí ò ṣe kó tó di pé wọ́n jí ọmọ ẹ̀ gbé ló ti máa ní lára ń sìn. BP ìyá mi ti high. Ṣé wàá fẹ́ gbọ́? Àwọn ẹ̀yin kidnappers, ẹ̀yin agbésùmọ̀mí, ẹ̀yin ajínigbé, ẹ ṣàánú àwa mẹ̀kúnnù. Ẹ ṣàánú wa. Ọmọ tádíkà lẹ gbé, ó ti lò 12 days nísìn. Ṣé rí pé kankan ò stop? Everything ṣì ń lọ déédé. Campaign ń lọ. Ẹ ṣe wàánú ṣàwà tálíkà kékeré yé fìyà jẹ wá. I know. Nígbà tí wọ́n á gíun jọ pé Seyi Makinde gba 50 billion. Tí Fáyọ̀ṣe bọ́ta pé Seyi Makinde gba 50 billion. Tí Seyi Makinde sọ pé 30 billion lòún gbà. Mo mọ̀ pé iná wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń gbọ́. Ẹ̀yin náà fẹ́ gba ti yín bẹ̀ ni, ẹ fẹ́ gba ṣíà ti yín bẹ̀ ni. Ṣùgbọ́n tó bá máa yá kíákíá, ẹ má jẹ́ kó jẹ́ àwa ọmọ tálíkà. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa bẹ̀ wọ́n. Wípé kó má jẹ́ kó jí àwọn ọmọ tálíkà ni wọ́n máa jí gbé. Abẹ̀yìn ni. Àwọn tẹ́ ẹ kó lérùkù. Bí 170 kìíní kan, wọ́n sẹ́ni picture wọn sí mi, fídíò wọn sí mi ní 4 days. Wọ́n ti dàbí skeleton. Ẹ rí pé gọ́vnà Kwara kò gbọ́ nánà. Kò mọ̀ pé kankan ṣẹlẹ̀. Ọmọ tálíkà lẹ kó. Ẹ yé pa wá tálíkà. Ẹ yé fìyà jẹ wá. Àwa mọ̀ wípé ó máa ní nǹkan because Yorùbá náà ti ń parapọ̀ máwọn Fulani nísìn. Ṣùgbọ́n kẹ́ ẹ fìyà jẹ wá tálíkà ò tẹ́ mi lọ́rùn. Kò tẹ́ mi lọ́rùn. Ẹ ṣàánú àwa tá jọmọ tálíkà. Ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni ẹ ṣe àánú fún wa. Ẹ má gbé àwa ọmọ tálíkà mọ́. Ẹ pọ̀ sókè kẹ́ rajà. Níbi tí billions lè jáde fún yín. Kí n ṣerú àwa yìí. Alátá àràgó, ká ṣe máa dáwó, ká ṣe máa gbégbá bára kiri.
àwọn olóṣèlú wa yìí wọn ò gbọ́ nánà, wọn ò gbọ́ nǹkan kan. Lẹ́ni children's day táwọn ọmọ yẹn wà nínú gbó, àwọn tí ká ọmọ wà nílùú òyìnbó tí wọ́n ń káàkiri bá bíìsì ni wọ́n ń lọ káàkiri. Àwọn ọmọ wọn lẹ́ni children's day wọ́n wà ní klọ́ọ̀bù, kò ná wọn ní nǹkan kan, ṣé wọn ò dóbò láti gbà yẹn? Ẹ jẹ́ kẹ́pọ̀n tí wọn náà rọ, ẹ jẹ́ kẹ́pọ̀n wọn rọ. Mo dẹnu dúró lórí yẹn. Màá wá lọ sáré lọ sí ọ̀dọ̀ very dark man because mo fẹ́ play fídíò Àjàǹbàdàn àti fídíò máa kan. Fídíò máa yẹn ni ò tiẹ̀ necessary náà. Tí n bá ráyè play ni màá play because ohun yẹn ò tiẹ̀ gbádùn náà. Tí n bá ráyè play kò sí wàhálà. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń send fídíò very dark man sí mi. Mo fẹ́ ká fara balẹ̀ kí gbogbo wa ká fi etí gbọ́. Tó bá yẹ pé you guys want to use propaganda because Tinubu is a Yoruba man. I am not saying Tinubu regime is fine. Nigeria has been structured. Wípé kó máa fi ọdún yin ọdún. Ẹni ìjọba tó bá dé bẹ̀ lénìí, ó máa worse ju the previous ìjọba lọ. Tinubu, when Buhari was there, when Jonathan was there, and when he was leaving, he said, "You will miss me." When Buhari came, we missed Jonathan entirely. When Buhari was leaving, he said, "You will miss me." Tinubu is there now. We are missing Buhari. And when Tinubu leave that àpèrè, we will miss Tinubu. Mo ń bọ̀ ní Ọ̀yọ́ o. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, Sunday Igboho dọwọ́ yín. Àdìsá ọmọ Aládìkún dọwọ́ yín. You are the first suspects. Ẹ̀yin Ọ̀yọ́ gangan ni first suspect. Bàbá mi Ọ̀kẹ́rẹ́ Ṣakí. Bàbá mi Aláàfin Ọ̀yọ́. Bàbá mi Ògbómọ̀ ẹ̀rùn Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́. Mo ń bọ̀. Eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ ni yín. Mo ń bọ̀ wá bá yín sà. Magbara Àjàǹbàdàn, that actor tí ó sọ̀rọ̀. Bàtà ìyẹn sọ pé lòun ò fọwọ́ sí. Mo ní mo sọ fẹ́ yìnyín pé omi gbóná lẹ́jọ́. Ẹ má yẹ kó dàjọ yín. When people say olówó ò fọwọ́ sí Yorùbá ìwé ẹkùn Sunday Igboho, mo ní kò bá máa fọwọ́ sí yẹn ò kàn mí. But now let's go to kí lorúkọ ẹ̀, very dark man. Only Tinubu leaked voice notes on WhatsApp from SAPC Senate member. He even called Peter Obi to step down for him. Very dark man. Very dark man. Be careful. Tí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́, a kì í jorí ìmọ̀dò. Tàbá dẹ̀ ń jorí ìmọ̀dò, àwùjọ kóńdó la gbọ́dọ̀ lọ. Àwọn bàbá mi tún tẹ̀síwájú, wọ́n ní èèyàn lè lọ sáwùjọ kóńdó. Ṣùgbọ́n tó bá débẹ̀ kó mọ̀ wọn ara ẹni. Ẹni táyé fi padé gún lẹ́nìí, wọ́n lè padà sọ pé adé ògún lọ́la. Many people are coming out because of the hate Tinubu, the hatred for Tinubu. The same way tí yóò bá ń ṣe for the hatred for Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló ń fún àwọn ẹ̀yà míì ní agbára, àṣẹ àti ẹnu láti tàbùkù Tinubu. Ta lè yan re lára olóṣèlú? Who is the saint among these politicians? Ta ni èèyàn re nínú wọn? Ta ni ò kì í ṣe èèyàn burúkú nínú wọn? Let's listen to very dark man. Mo kí gbẹ̀yìn tẹ̀ ń kí mi ẹ̀ka àwọ̀ ẹ̀ka sàn ẹ̀ka alẹ́kùn dédé àsìkò yìí. According to the time, jíṣó yìí bàbá yín, Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́. Èní ni 27th of May 2026. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026. Very dark man, sọ̀rọ̀ sókè please. You see this next video I'm about to play. After you people watch it, we can't decide whether na shrine they don't take cook on our mind. All the people who want support Bola Ahmed Tinubu 2027, we can't know whether they don't cook your mind. So you know go get sense. Or una dey okay. They've been trying to take me out from the position, but it's not possible. And mind you, I'm winning this election. I don't care whatever is happening. Nigeria deserves it. Because when I was running as a president, they didn't wanted me. Now, all of a sudden, they want me to rescue them from insecurity. As of last week, I called Peter Obi to step down for me, but he refused. Before we continue, before you continue, very dark man, as you are listening to that voice,
ẹni tó sọ̀rọ̀ yẹn, you supposed to know that at the age of Tinubu, he will not be able to talk as faster as that. Torí tí sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀, ẹ máa rántí mọ̀ gbọ́. Tinubu ò kì í sọ̀rọ̀ fast bẹ́ẹ̀ yẹn. Ohun yẹn fast ju ohun Tinubu lọ. When I forget that I'm saying Tinubu, you not do this or you not do that. When I forget all those nonsense. Tinubu cannot talk as fast as that. And as a president, Tinubu will do voice note. As how now? A president will do voice note. Or Tinubu will be speaking with somebody, and that person will not be responding to Tinubu. They use AI to manipulate everything. Before we bring voice note, anything outside, especially the press, Mona show small respect. This is a president, for God's sake. Mona show small respect. If now be the president, and I think do this one, Mona show small respect. If not be olórí this olórí burúkú ọmọ Yorùbá tí wọ́n ń ṣe orí burúkú tó ń ṣòṣì. If Tinubu is not doing it right, I am not forcing you to vote for Tinubu. If you want Peter Obi, go for Peter Obi. You want Atiku, go for Atiku. That is your problem. But when they try show some respect, how can Tinubu as the president do voice notes? And Tinubu is talking to somebody, if you will claim that it is phone call, and the person will not be responding, yes, sir. As how now? And people are calling me. And don't send the video see me. What is letting my job? Hey, Tinubu sọ pé waiting. I beg when I waka go front, I beg. Instead of coming to my DM to beg me for money. Now, I'm not begging him again. I will be whatsoever in my mind, and I will make sure the insecurity affects people in Southeast more. Listen, I am going to borrow more and more and more money from World Bank. Try to understand me. I wouldn't like to stop this insecurity, because if I do, how will our party be able to raise funds to win elections? Think about it. Even the loans I'm taking is to fund them. Also, I have plan after I'm done with my position as a president. You have failed. So talking about jazz, except if they use jazz, and even if they use jazz on Nigerians, time don't reach where you say you go tap yourself, you go wash your body again, make you understand, say, this man does not have anything to offer come 2027. Any other option is welcome. But for me, myself and I, President Bola Ahmed Tinubu cannot offer us anything anymore. So it should go. It should go. It should go. Bola Ahmed Tinubu, it should go. Peace and love. Don't play. Imagine, as a president will be talking to somebody about insecurity, and he will be saying, "Oh, mama, get insecurity here, lost in Northeast." Why are you guys like this? Why are you guys like this? Must you put everything into politics? And Yoruba people have been sending this to me. They have been panicking. Tinubu sọ wípé o máa mú insecurity lọ sí Northeast as how? So bẹ́ẹ̀ ni wọ́n ní Tinubu dájú tó. So bí ìlú ò ṣe tòrò nísìn, Tinubu, you think Tinubu will be happy? As Nigeria is not set to during his regime now, Tinubu, you think Tinubu will be happy? Nigeria has been hijacked. Don't forget, ìyàwó Buhari sọ fún wa, Aisha Buhari said it, that our husband government has been hijacked. Nigeria government has been, even entire Nigeria has been hijacked by the cabals. That's why we are telling Tinubu, no matter how you try, those people, they don't want Nigeria to work, and Nigeria cannot work.
because when tí Nàìjíríà bá ṣiṣẹ́ àwọn ọmọ tí wọ́n fẹ́ fi rọ́pò àwọn ọmọ Nàìjíríà wọn ò ní lè wọlé. But when they invest on that insecurity, government in power, we bow down to them. They want Tinubu to bow to them, and he refused. They want Tinubu to succumb to them, and he refused. They will keep on with that kidnapping. They will keep on terrorizing him until he surrendered. This is what Jonathan don't want. That make me surrender. That's anybody. You heard when Buhari said the blood of the baboons will flow. When we want to talk about the Igbos, we said we will speak the language they understand to them. Yorùbá ni wá, àwa ò kì í ṣe wèrè. They will come with every propaganda. Tinubu has sold us. Tinubu has do this. Nigeria has been sold and has been hijacked. Wọ́n ní ọba tó jẹ tìlú tòrò, orúkọ ẹ̀ ò ní parẹ́. Èyí tó jẹ tìlú ò dáná, orúkọ ẹ̀ ò ní parẹ́. Now, Tinubu tó jẹ nísì tìlú ò tòrò, you think he will be happy with that? And we all know àwọn kan tó ń ṣe fáwọn Fulani. But because you guys want to remove him, go ahead. Everybody with his or her own one vote. Unless the matter rig election local. Southwest, a máa lọ ọdún mẹ́jọ tiwa. Táwọn Yorùbá bá fẹ́ Tinubu ń bẹ̀ kán wá Yorùbá mi kó complete ọdún mẹ́jọ tó máa rẹ́ni tó capable. Tó máa rẹ́ni tó capable, they should just put anybody síbẹ̀. Kí ló dé náà? Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ because àwa kan a lè má ṣe òṣèlú. I might not be a politician, or I might not be into politics. But in that level, when I go put our power with me, I go reply on her. All this on our talk, people they fund on her for under G. We know as they go. We know as everything they go. As they so where they talk now. Shebi Balogun Eko don't come and say in get list. Sanwo-Olu Lagos State government they pay him boys. He don't come and come debunk him. He don't come and come debunk him now. That is why when they release Sunday Adeyemo Igboho, you guys hate him for nothing. And I won't even say for nothing. You see him as your rival. You guys, that's why you guys merged with kilo komo to wà ní Ìbàdàn yìí. Ẹ̀yin alára wa for Ìbàdàn. You guys match with him. And at the end of the day, you guys failed. Yorùbá ni wá. Yorùbá ni ìran wa. Yorùbá ló máa ń lóṣò tí kò máa ń dọ̀bálẹ̀. Yorùbá ló máa bẹ̀rù ìjà máa ṣàfógun. Gbogbo tẹ́ ń ṣe yín sìn, ẹ sì ń jà ní, bàbá kan sì ṣe ń sún mẹ́yìn. Tẹ́ bá padà sọ di ogun, Yorùbá, ẹ máa mọ̀ pé ẹni Yorùbá kò. Tẹ́ bá padà sọ di wàhálà, then ẹ máa mọ̀ pé ẹni Yorùbá kò. Kí ló dé tẹ̀gbẹ́ gbára sílẹ̀? Kí ló ń ṣe yín? Mo náà find somewhere go sit down o. Mo náà find somewhere go sit down. So you guys want to get votes for Obi? Okay, fine. Okay, you are selling Obi. Let Obi sell him. Say the positive side of Obi. Leave the negative side of Tinubu. But if you guys are coming for Tinubu back to back on this platform of Yoruba, I am saying this for the second time. If anybody try anything with Tinubu for third time, Timama kwe Obi supporter ni. Timbamu Obi sowo. I have many things that I will say. Many things. And people will see Obi, they will stone him. I will not use propaganda. I will not say what is not true. I just don't want to go into politics because I don't trust any one of them. If you guys continue, that's in Hammer Tinubu. Màá sọ fún pé ọmọ ọkọ Yorùbá ni èmi Yorùbá Wuyi. Obi ò ní jẹ tán.
There are many ways. Táwọn máa rí òbí tí wọ́n máa tutọ́ sí lára. We have videos here. We have evidences. Lọ́tún ló sì ó yapa. Evidence yapa tí bá mú òbí sọ́wọ́. Ẹ̀mí òbí á gbọ̀n. Wọ́n máa send video mi sí wọ́n máa tọ̀ sára. Mona dey calm down now. Mona dey calm down now. Ẹ má bínú ẹ̀yin tèmi, mo kí yín lẹ́ẹ̀kan ṣe káàárọ̀ káàsán kálẹ̀ pé dá sípò. Ẹ bá ṣe ń wo show ẹ máa bá wa like, ẹ máa bá wa share video náà. And I think we don't know as the thing, all this engagement when they get on Facebook, on TikTok, on YouTube, and I think we don't know as they happen. Tell you about more, you about with more. I know, am I can enter? If I enter Obi, I'm going to Obi. Obi wo, which Obi? Not be Peter Obi. Not be Peter Obi. I not just want to do politics. When I go sit down one place, so now leave Tinubu alone. Every man with his one vote. For now one vote I'm out, when I vote I'm out. Or now one vote, but when they bring propaganda voice notes, so you guys, because I don't stop for that story, that man. Your side don't go. Ma bring this mumu. Ẹ jọ̀ọ́ ṣé mo ṣe wà lórí YouTube because YouTube yẹn dákẹ́ mo yàn kan bẹ̀. See, another person is sending the message to me. Why? Hello, Yawa. Hello, sir. Ó yẹ kí Yorùbá ti. So people are scared. People are just sending me that video. This man is telling me that but I say, show me so can I say balẹ̀. People have been swearing for Tinubu láti another video. That time what voice yẹn ti jáde. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ àwọn arúgbó wa. Kẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀. Ẹ bẹ̀rẹ̀ àwọn arúgbó wa náà. Kẹ́ fi ẹ bá wa fi wọ́n lọ́kàn balẹ̀. At least fúngbà díẹ̀. Everybody was shocked. Tinubu sọ pé. So bẹ́ẹ̀ ni Nigeria president wá gọ̀ tó. Àwa ṣe voice bóyá Tinubu ò dẹ̀ ní credit. Bóyá Tinubu ò ní data ló jẹ́ kó ṣe voice note ránṣẹ́ síta. Tinubu president ṣe voice note. President of Nigeria made voice note. And our people are falling to this propaganda. They are calling me. They are sending the voice notes to me. They are falling for the propaganda. Hey, Yorùbá for waiting. I'm gonna do and small. I'm gonna do and small. I'm gonna do and small. Obi no be Obi. Who be Obi? Who be Obi? No be that. Sorry, my brother. You know my president in Nigeria. See, my president in Nigeria. If Yoruba don't want Tinubu, go and bring another person. Yoruba will complete our 8 years. Yoruba should go and bring another person. Only win Tinubu. Obi Ewo. Obi cannot even stand on his own. Obi will be talking like if he is crying. Which Obi? Peter Obi. Peter Obi when he was the governor of Anambra State. His people were living in Anambra State and going down to Lagos State to sell Okirika. We accommodate you guys.
And we have been accommodating you, and we are still accommodating you guys. If Obi is the best man in the race, why is these people living in states and coming to Lagos State? Táwa kan bá nà ń bẹ fún yín, táwa kan bá nà ọ̀rọ̀ Obi níbẹ̀ fún yín. Who is Obi? Who is Obi? Obi said he has one wristwatch. Láì ya wèrè. He was the governor of the state for 8 years, and he has one wristwatch. He put all the money of the state in the bank. As how now? The money that he's supposed to invest, he put it in the bank. Doing what? Let us assume Obi invest. He put 20 million naira that belongs to Anambra in the bank in 1999. He refused to invest it. Apani Obi. Tinubu bí mi tí bá wọnú so fún Obi. Apani Obi. Obi ò ní ọpọlọ lórí. How can you let us assume pé ó fi 20 million sa count. 20 million of today kí ló lè rà? And as at 1999, kí ni 20 million lè ṣe? What 20 million can buy in 2099? Àbí 1999. As at 2026 yìí, 60 million ò lè ṣe. Definitely, Obi 20 million tó fi s'account nígbà yẹn, assuming pé 20 million ló fi s'account, is now equivalent to 2 million. Ṣé àpàlòbí àbápàkọlòbí? Àpàbára pàìpàì. Aláìmojú owó. It's only Akpa that put money in the bank without investing it. Obi is an Akpa. We will not allow Akpa to rule us. Akpa ni Obi, bara pai. Obi that is going to the Fulani place to hit as how now. Obi don't crawl. You went to Fulani people and crawling. You think they will vote for Obi? Obi èwo. Sọ́mọ Obi kò ṣiṣẹ́ ní Lagos State ni. Kí tẹ́ bá yẹ bí olórí burúkú báyìí. I don't want to go to politics. Mona just leave me. Mona just leave me for one side, abeg. Ma comot there. Sorry ìwọ yìí. Eléyìí. Support kẹ fún Sunday. Sunday ọmọdé ẹmọ ní lance. Ṣé rí wèrè yìí? Ṣé rí wèrè yìí? Èmi kọjá pé kí n máa báwọ̀ sọ̀rọ̀ lápá àwọn kan send video sí mi ni. Gbogbo èyí tẹ́ bá jẹ́ kíní, tẹ́ bá jẹ́ kí lórúkọ ẹ̀. Tẹ́ bá ń sọ̀rọ̀. Wèrè yìí ẹ mú sọ́wọ́. Ẹ ṣe fídíò fún back to back. Ẹ ṣe fídíò fún back to mo ti kọjá àwọ̀ yìí, mo ti kọjá ẹ̀. Ṣùgbọ́n ìbá ṣe ń sọ̀rọ̀, tẹ́ bá ń sọ̀rọ̀, tẹ́ ń sọ̀rọ̀ whatever. Ẹ ṣe wèrè yìí, ẹ ṣe fídíò fún back to back. Ẹ jẹ́ kí gbẹ ha nídìí. Sọ̀rọ̀ mo ní interact sọ̀rọ̀. Support kẹ fún Sunday ọmọdé ẹmọ ní nonsense kankan. Ó kẹ́ sọ fún mi kí lè fẹ́ fi sọ ṣé retire police officer ni àbí commissioner of police àbí IG àbí DIG ni sorry to retire àbí retire brigadier general àbí retire major ní Sunday jẹ́ tó fẹ́ fi ní security outfit ẹ̀. Ṣé rí gbogbo nǹkan tó ń sọ yẹn máa rí pé wọ́n máa fi grab lẹ̀ wọ́n máa fi oppress ara wọn ni o. Dẹ́tẹ́ bá dẹ̀ fún Sunday nonsense àti bọ̀ pé kì í fẹ́ lò fún political talk fún 2027 ni. Àwọn ẹ̀yin ìran Yorùbá náà lè máa padà jẹyẹ Sunday ò ṣe ń tẹ̀lé fún nonsense kankan tí Sunday bá mọ̀ pé òun lágbára kò òun fẹ́ jà fún Yorùbá kó lọ join Àmọ̀tẹ́kùn tí gọ́ọ̀mẹ̀ntì nonsense tí gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ní South West Àmọ̀tẹ́kùn káàkiri South West kó dúró sí ibi tó kó mú ọ̀dọ́ tó fẹ́ coordinate bí kò coordinate bí kò gbọ́ pé Sunday lọ sí ẹ mọ̀ gbé kámẹ́rà tẹ̀lé mi ní mọ̀ léwájú wọn story ló ń sọ fún yín o tó bá yá apá ẹ̀ yóò ní ká mọ̀ wọ́n máa fi grab lẹ̀ wọ́n máa fi gbàyàwó wọ́n máa fi ṣoríṣiríṣi ni o. Ṣé rí gbogbo àwọn bàbá tó ń darúkọ àwọn tó ń rí lò ní o
nígbà tó ń ṣe fàyàwó àwọn tó rí lò tó ń bá wọn gbé mọ́tò tó bá wọn ṣe kọ̀ọ̀kan àbáwọn tó gbalẹ̀ lọ́wọ́ wọn láti ìlú òyìnbó tó gbowó fún un tó máa ṣe nǹkan bẹ́ẹ̀ tó máa ká ọ̀bọ lè gbádùn ẹ̀ ọ́ ìjà Fúlàní lẹ́ẹ̀ma jà ẹ máa fi oppress ara yín nulẹ̀ ní mi ní sọ́jọ́ ẹ̀ lásán rẹ̀ tábàyì. ṣe rí kinní kan tẹnu ẹ dàbí òbó ẹlẹ́dẹ̀ yẹn tẹnu ẹ ṣe kùdùrù bí òbó ẹlẹ́dẹ̀ yìí. ẹ̀kẹ́ ìpapò bí àmukù ọsàn orí fẹ́gbẹ́wú bí ewé líìlì. ó ti bú olóyè rí several times later ó bẹ̀bẹ̀ ó ní wọ́n ṣépè fún un. èpè yẹn wọ́n fẹ́ kí àwọn bá mi fi èpè kó bá mi fi wẹ̀ ó ní wọ́n bú wọ́n ṣépè fún un ló yẹ kó fò lóyè tó ní kọ́ńjọ kínní kọ̀ọ̀kan wọ́n fẹ́ kí àwọn bá mi fi èpè omi èpè kó bá mi fi wẹ̀ fún un. ẹ bá mi fi omi èpè wẹ̀ fún. ó ní Sunday Igboho kó lọ jọyìn Àmọ̀tẹ́kùn ẹ̀yin tẹ́ bá wo show tí mo ṣe lánàá mo sì máa gé fídíò yẹn síta ọlá pé mi ò ráyè mú lọ síbi iṣẹ́ ni níbi tí ẹnìkan ti pè sórí show mi lánàá lórí TikTok. Àmọ̀tẹ́kùn has been compromised for what I am seeing now. Each and every one of them are saying Sunday Igboho should go and join Àmọ̀tẹ́kùn. It shows that Sunday Igboho must olóyè ìjọ tó bá ti lọ sí pé ẹ lọ darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn ìjọ yẹn lèmi Yorùbáwùyí máa yọ orúkọ yín kò lórí péjì mi. ìjọ Sunday Igboho bá ti join Àmọ̀tẹ́kùn ìjọ yẹn ni èmi Yorùbáwùyí máa yọ orúkọ yín kò lórí péjì mi. Because what I am saying now, this one OPC will come out and say go and join Àmọ̀tẹ́kùn. Individual will come out and say go and join Àmọ̀tẹ́kùn. Kí lẹ plan sínú Àmọ̀tẹ́kùn yẹn fún Sunday Igboho? ṣé kìí ṣe pé àwọn people ti plant nǹkan kan sínú Àmọ̀tẹ́kùn yẹn fún Sunday Igboho? I was on TikTok live show yesterday and a guy sent request. He has been abusing Sunday Igboho in the comment section. Kó lọ join Àmọ̀tẹ́kùn ni kó má balẹ̀ Yorùbá jẹ́ kó má dalẹ̀ Yorùbá rú. Later he sent request and I pick him up. Ó ní orúkọ òun Túndé. And he was even talking about Sunday Igboho ó ṣe gbá ó ṣàwo ó lọ join Àmọ̀tẹ́kùn ó sọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá ó sọ bí ẹni pé ó like ilẹ̀ Yorùbá. During that conversation with him, somebody sent me a note that Túndé tí mò ń bá sọ̀rọ̀ yẹn pé ọmọ Fúlàní ni, as in ọmọ Fúlàní, but èmi ò kí ń sáré jà. I kept calm for him. I was listening to him. Mo interrogate ẹ. I jọ ń sọ̀rọ̀. And he was praising Yorùbá land. Òun fẹ́ kó ogun ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, kílẹ̀ Yorùbá dá, kíní kan. Mo fún láyè ó sọ̀rọ̀ tán. Mo wá gbé fídíò ẹ̀ jáde pé ṣé wọ̀ ní àbí wọ̀ kọ́? This guy is a Fulani guy. Tunde Lucas on TikTok. His name is Tunde Lucas on TikTok. He was saying to me, Sunday Igboho should go and join Àmọ̀tẹ́kùn. Kí ni plant sínú Àmọ̀tẹ́kùn fún Sunday Igboho? Kí ni nǹkan tẹ́ ti plant sínú Àmọ̀tẹ́kùn fún Sunday Igboho? Why must Sunday Igboho join Àmọ̀tẹ́kùn? What have you guys planted inside? Ogun ló máa pa gbogbo yín. Ẹ ya wèrè ni, àbẹ́ ìṣí èrè ni. Orí yín fẹ́ burú ni. Kí lẹ ti plant sínú Àmọ̀tẹ́kùn fún Sunday Igboho? Why you supposed to go and join Àmọ̀tẹ́kùn? Go and join Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn tó pa àwọn ọmọ lọ́dọ̀ Oríyọmí Hamzat. Jímọ̀ ọjọ́ ńlá tó ti kó nínú Àmọ̀tẹ́kùn ni. Tó ń pa àwọn èèyàn ní Ìbàdàn tó dẹ̀ wọṣọ Àmọ̀tẹ́kùn sọ́rùn. Tó pa ọmọ ìyá méjì ní Ìbàdàn. Oríyọmí Hamzat lọ síbẹ̀ bí kò lọ síbẹ̀, ẹ̀fẹ́ ṣòfò ni. Ẹnu ọ̀rọ̀ fún ọ̀pọ̀ tó pé Sunday Igboho should go and join Àmọ̀tẹ́kùn. Màá gbé fídíò jáde, màá wá wọ́n ẹ̀ ní èpè. Olórí burúkú yẹn lè kó àwọn ìyá yàtọ̀ bàbá yín sínú Àmọ̀tẹ́kùn ṣé kí nìkan tó gbẹ̀bí tó ti kó èsì yìí. Imú nìyẹn bí ọṣẹ ìyàwó onímúkúdùrù. Afọ́jú alára gbígbẹ. Ó gbẹ níwájú gbẹ lẹ́yìn bí pètèrè Yábà. Tí bá mú ẹsẹ̀ ọwọ́ ẹ̀jẹ̀ máa gbẹ. Tí bá fi lè mú ẹ sí ọwọ́ ẹ̀jẹ̀ ó máa gbẹ mọ́ mi lọ́wọ́. Wo olórí burúkú ẹlẹ́nu kúdùrù yìí. Ẹgbẹ́ kan ni tiẹ̀ wà. No to Àmọ̀tẹ́kùn. Sunday Igboho, we say no to Àmọ̀tẹ́kùn. Sunday Igboho join Àmọ̀tẹ́kùn. Ẹ lọ mọ́lá pàwọ́ yín tó fẹ́ burú yẹn yín olórí burúkú yìí. Ẹ̀yẹ́ ni òfò yìí.
ẹ ti kó Fúlàní bandit sínú Àmọ̀tẹ́kùn sọ ìwòwò lọ́jọ́ ìní ẹ̀ ká ló fún yín lówó náà wẹ́rẹ́ yìí mi ò rí àwọn èèyàn tó máa mi fún ní èpè mi ò rí àwọn èèyàn tó máa mi fún wèrè yìí ní èpè mi ò tí rí àwọn èèyàn tó bá mi wọ̀n ẹ́ ní èpè mo fẹ́ kó bá mi fún ẹ lépè kó yọ́ tán bí òrì kó bá mi fún ẹ lépè ká yẹ bàjẹ́ títí ẹ yẹ. Àmọ̀tẹ́kùn kan àmọ̀súṣì ni ẹ̀yin ẹni òfò burúkú yìí now mo ti kó ńbẹ yẹn fẹ́ lọ sọ́dọ̀ Àjàǹbàdàn. olólùfẹ́ olóyè Sunday Igboho kò ní fọwọ́ sí ìró ẹ̀sìn àbí ìró ẹkùn tí wọ́n dálẹ̀ tó bá yẹ pé tòótọ́ ló nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho mo mọ̀ pé ò ní fọwọ́ sí èmi ò fọwọ́ sí o ó wá lè mọ wò mí bí ọmọ alẹ́ Yorùbá ó lè mọ wò mí bí ìran míì ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀dá yóò sọ pé iye oko ń pa àpọ̀ olóyè Sunday Igboho ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ bá wọn sọ̀rọ̀ tàbí kẹ́ ẹ jẹ́ kí fídíò mi yìí kó rápálá kọ́ kàn wọ́n là kó dọ́dọ̀ wọn inú mi ò bá dùn àkọ́kọ́ mo kí í mo yìnyín akínní ẹ kú ọmọ akínṣe olórin kan ó sọ nínú àdéhìtì rẹ̀ ó níyàwó kúkúrú wúlò jọjọ ọmọ burúkú wúlò jọ ogún bá lé ẹ̀yin ọmọ Yorùbá ni ejò kan ń bẹ abẹ́mọjá wọn pè ajá tó bá rorò ni wọ́n máa dẹ́ séjò bájá bá pa ejò ọdẹ ní ọjẹjò àmọ́ bẹ́jò bá pa ajá wọ́n làjá bógun rìn olóyè ọmọ Adéyẹmọ ẹ ní bógun rìn o ó dà sẹ́ńtẹ̀ dùnmọ́ rẹ̀ ẹ wò ó àwọn nǹkan márùn kan bẹ tẹ́ ẹ bá lè ṣe láṣeyọrí àbí tẹ́ ẹ bá lè gbìyànjú ẹ̀ inú mi ọmọ dùn èmi náà wà á fọwọ́ sí yín fi gbogbo ara sí àìfọwọ́ sí yín kò ní nǹkan kan ṣe o lójú àwọn tẹnimọ́nì sẹ́rí àmọ̀ pé bírú yín ọ̀bá ṣe ta ló fẹ́ ṣe ó tiẹ̀ jẹ́ pé irú Ọlọ́run ọba nìkan ni ò sí irú èèyàn pọ̀ lọ jàrá ṣùgbọ́n ṣe bí mi ìjà ní dálẹ̀ ẹ má jẹ́ wọ́n lùlù Yorùbá fún yín Yorùbá tí Yorùbá bá ń sọ fún yín pé ẹ̀yìn rẹ̀ la wà tẹ́ ẹ bá rìn lọ wájú ẹ máa wọ ẹ̀yìn wo àbí Yorùbá kọ́ ni tí wọ́n sọ̀rọ̀ ànádì bá mi ìkójúmọ́ tó mọ́ Yorùbá tó ṣe pé àrò lẹ́nu wọn wọ́n bá gbóná jajaja lálẹ́ yóò tutù kó tó dàárọ̀. Bọ́dà wa Àjàǹbàdàn ẹ ṣé gan ẹ ṣé gidi gan ni máa play video yìí tán o it's about 18-minute video and I'll play everything. Ẹ ṣé gan lórí ìwúre tẹ̀sẹ̀ fọ́lọ́ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá a dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n at this time tílẹ̀ Yorùbá ń gbóná lọ́wọ́lọ́wọ́ yìí what Sunday Adéyẹmọ Ìgbòho ṣá need is encouragement. Encouragement. We cannot sit down and fold our arms. Nígbà tí àwọn àgbàgbà tó yẹ kí wọ́n dìde fún wa tí wọn ò dìde fún wa. Àwọn àgbàgbà tó yẹ kí wọ́n jà fún wa tí wọn ò jà fún wa. Nígbà tá a wá rí ẹnìkan tó wá jáde tó lóun fẹ́ jà fúnlẹ̀ Yorùbá. I think Adisa deserve our prayer. Our words of encouragement. Sábà tí wọ́n ń fa òun sẹ́yìn. Tẹ́lẹ̀ ni mi ò lọ́wọ́ sí, títọ̀ òun ní mi ò lọ́wọ́ sí. Ọ̀pọ̀ èèyàn kọ́ ló máa ń gbà ìlú. Ọ̀pọ̀ èèyàn kọ́ ló máa ń gba ìlú. Tẹ́rò bá pọ̀ jù náà, ó máa ká síwín kó wèrè kó dìgbòlugi. Tó bá pé èèyàn díẹ̀ náà ló fẹ́ gba ìlú fún wa. Ni wọ́n fẹ́ yọ wá nínú ogun Fúlàní apààyàn plus àwọn ọmọ Yorùbá tí wọ́n ti darapọ̀ mọ́ Fúlàní ṣe rí Ọ̀yọ́ kí wọ́n sáré sọ kinní kan fún yín ẹ̀yin ni first suspect
mi ò gbàdúrà kí nǹkan ṣe Àdìsá ọmọ aládìkú mi ìgbà ká burú ṣe aburú òdẹ ní ṣe mo máa sọ pé tí ìgbà tí wọn bá sọ mo máa sọ fún Ọpọlọyè bí mo ṣe fẹ́ fún yín kó rí bẹ́ẹ̀ fún mi. Tí èmi Ayélàgbé Àbẹ̀ní bá ń báyàn ṣe mi ò gbọ́ nǹkan kan o 100% loyalty ni kò sí 99.9% loyalty lórí Títí ọlọ́dà 100% ni tí n bá dẹ̀ báyàn ṣe Ṣàngó lè fà mí padà sọ́dọ̀ onítọ̀hún. Tí ẹni tí bá ṣe ọ̀tá Sunday Igboho ní èní Ọ̀yọ́ ẹ̀yin ni first suspect. Ọ̀yọ́ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ọmọ yín ọmọ tẹ́ ẹ bí nínú ọmọ yín Sunday Igboho ọmọ tẹ́ ẹ bí. Àti bú àtòrò Sunday Igboho Ọ̀yọ́ ni ìlànà yẹn pọ̀npọ̀n lẹ́kẹ̀ẹ́. Yorùbá náà mẹ́ni ò ní burú ká fi tẹ́kùn pàjẹ́. Èèyàn gbọ́dọ̀ dánmọ́ nù pẹ̀lú omi ìwẹ̀. Ká tó pé ìyàwó ṣerun tó rẹwà ká wá ní kúndùn máa pààrọ̀ ká wá bẹ́ orí ìyàwó sápò. Sórí fífọ́ lògùn orí bíbẹ́ ni. Gbogbo tó bá tiẹ̀ wá wù kí Sunday Igboho ṣe fún ìṣe bọ́ ọmọ yín ni. Wọ́n ní wọn ní lé ọmọ títí tí kò kọjá bẹ́ẹ̀ ìyá ẹ̀. Èwo ni ọ̀tẹ̀? Ọ̀tẹ̀ Ọ̀yọ́. Ọba kan ò bá kan ṣe ìkó ò bá ṣe lórí ibi tá a wà yìí. Nítorí pé ẹnu Fúlàní kò. Fúlàní tó wà nínú igbó Fúlàní ni. Fúlàní tó ń gun ọ̀kadà Fúlàní ni. Fúlàní tó wà ní House of Assembly Fúlàní ni. Fulani professor Fulani ni. Fulani soldier Fulani ni. Fulani president Fulani ni. Fulani bandit Fulani ni. Fulani terrorist Fulani ni. Fulani mefura Fulani ni. Metumeka Fulani ni. Fulani di màálù Fulani ni. Why tí ọmọ tẹ́ ẹ bí nínú ọmọ yín tẹ́ ẹ bí nínú ó ṣe wá jẹ́ ọ̀tá yín. Elédùmarè ṣàánú mi o. Má sọ mí dọ̀tá ọmọ o. Mo wá sọ àwọn ọmọ mi dọ̀tá mi. Ọgbọ́n ìmọ̀ àti òye yìí ò kí mọ ìkórè máa mi mo bẹ ẹni ẹlẹ́dàá mi. Má sọ mí dọ̀tá àwọn ọmọ mi, má sọ àwọn ọmọ mi dọ̀tá mi. Jẹ́ káwọn ọmọ mi nífẹ̀ẹ́ mi kán nífẹ̀ẹ́ ara wọn. Tí nǹkan bá ṣe ọ̀tá Sunday Igboho lẹ́ni, ẹ má yẹ àsọ ọ̀tún, ẹ má yẹ àsọ òsì. Ọ̀yọ́ ló máa kọ́kọ́ wá wá. Ẹ̀yin ni first suspect. Kò sí tí Sunday Igboho yẹn ṣe tó mọ̀ ọ́ ṣe ní Ọ̀yọ́ yẹn. Kí ló dé? Wọ́n ní tí kú ilé ò bá pààyàn tó dé ó lè pààyàn. Ṣé ìjọba yẹn kú ilé ni? Bọ́dà wa Àjàmbàdàn, ẹ̀yin kọ́ ni mo bá wí o, I am talking to Ọ̀yọ́. Látòrí àwọn bàbá wa, Aláàfin Ọ̀yọ́ tó bàbá tèmi ni. Bẹ́ẹ̀ ni èmi lọ́mọ ẹrú kọ́tẹ́ pé Ọ̀yọ́ tó sàn jáyà bẹ̀ lọ. Lórí bàbá wa Òkèrè Ṣakí, lórí bàbá Olúbàdàn, lórí gbogbo àwọn ọba pátápátá tó wà nílẹ̀ Yorùbá pátápátá. Àwọn ni mò ń bá wí. Kékeré ni ti díẹ̀ tàlàbánù bèjì ọ̀rọ̀ tẹ́yìn sọ yẹn kíní ló mọ ṣùgbọ́n Ọ̀yọ́ ẹ̀yin ni first suspect tí Fúlàní bá gbalẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni first suspect tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni first suspect tí ẹ̀ wá àdúgbò ọmọ tí wọ́n kó ní Ọ̀yọ́ mọ́ Òṣogbo àbí Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó wọgbó láti Dèjìlá ṣe bí ọmọ Yorùbá tí wọ́n bẹ́ lórí tí ẹ̀ wá ronú yẹn ẹ já tẹ̀síwájú. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ súnmọ́ mi, ẹ̀yin onílàákàyè èèyàn, ẹ̀yin tó ṣe pé kì í ṣe ààbọ̀ làákàyè lẹ̀ ń gbé kì tó ṣe pé àwọn aláàbọ̀ làákàyè bí wọ́n bá ti gbọ́rọ̀ wọn àti ẹ̀ ní gbọ́dé parí tí wọ́n fi máa dájọ́ tí wọ́n fi máa sọ̀rọ̀ sẹ́ni tí ń sọ̀rọ̀ ìyá yan olódo àìmọye èèyàn tí ọ̀lọ́ léèwé sífẹ̀ẹ́ olóyè Sunday Igboho lẹ́nu. Olóyè Sunday Igboho ṣé gbogbo wọn tẹ̀ ń bá ṣe ṣé gbogbo wọn nífẹ̀ẹ́ yín ẹ wò ó tọ́ta bá dọ̀rẹ́ ẹ gbà pọ́ta ní tẹ́lẹ̀ tọ́rẹ́ náà bá wá dọ̀tá ẹ gbà pọ́rẹ́ yín ní tẹ́lẹ̀. ṣẹ́ni tẹ́ bá fẹ́ rìnrìn àjò tẹ́ fẹ́ rìn yìí ìmọ̀ràn àkọ́kọ́ tèmi ọ̀kọ̀ọ̀kọ́ fún yín ọ̀dà abẹ́ ṣe kó látòkè àmọ́ ẹ jẹ́ kíjọba àpapọ̀ kọ́kọ́ bu ọwọ́ lù ú ẹ ní àdéhùn tó dáa láàrin ẹ̀yin àtijọba àpapọ̀ ẹ wá méje wọn ó fi yí ṣòṣèlú tó bá dàsìkò òbò ntẹ́ ẹ ní lọ́kàn ntẹ́ ẹ ní lẹ́mìí pé ẹ fẹ́ ṣe òun ni kẹ́ ẹ gbé dání ìnínú ẹlẹ́lẹ́ẹ̀kejì ń bẹ. alákọ̀ọ́kọ́ tó sọ ẹ má jẹ́ kí wọ́n fi yín ṣe ìbò
ó ní Ọlọ́run gígùn bí gòmágí olómi tí mo ṣòtọ́ ń sìn lòun náà sọ wípé máa lo Sunday Igboho as thug during election. I don't trust Tinubu. I don't trust Nigeria politicians pé wọn ò lè ṣe. Bẹ́tí Jonathan tí ò bá lu àwọn tòǹbùlù, àwọn àsárídòkúbọ̀, àwọn whatever, tí kò bá lu àwọn General Asabuja, pipeline tó wà ní Niger Delta á ti di tàwọn Fulani. Àwọn Fulani á ti gbà tán. Bí wọ́n ṣe lómi tó ní Niger Delta, ẹja wọn burúkú níbẹ̀ torí epo ń pa àwọn ẹja wọn. Ẹ ṣe jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ àtẹ̀ díẹ̀díẹ̀. Tinubu ò torí Ọlọ́run náà nítorí Ọlọ́run fi Sunday Igboho kalẹ̀. Ṣẹ́ni tó ń ṣoore torí Ọlọ́run wà mọ́ láyé ṣá. Tí ò bá ti pé wọ́n ní tán fẹ́ gbà lábẹ́. Ṣé gbogbo èèyàn ló ń ṣoore láì àgàgà olóṣèlú Nàìjíríà náà máa ṣoore fún ẹ lọ́fẹ̀ẹ́? Kò sí bóyá fẹ́ ṣe tó bá dásìkò election. Kò sí màláìkà tó lè bá Sunday Igboho sọ̀rọ̀ tí ò ní campaign fún Tinubu. Torí ká yínníyínní kẹ́ni ṣèmí. Ẹ jẹ́ ká kólódò pò ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. Èèyàn ní ò gbálé ìwé kọjá ká kí Tinubu kó fi Sunday Igboho kalẹ̀. Báyé pátì kù ló wọlé tó máa fi Sunday Igboho kalẹ̀. Tó dé pé Peter Obi ló wọlé kó fi Sunday Igboho kalẹ̀. Ẹ fún alẹ́lẹ̀ kejì. Tinubu ló ní Nàìjíríà o, Seyi Makinde ló ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tá a sì wáyé. Tinubu ló ní Nàìjíríà, Seyi Makinde ló ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn ọdún 8 Seyi Makinde ó máa kúrò ní gọ́vnà, ó máa contest pẹ̀lú Tinubu. Okay, a ti ná ọdún 4 lẹ̀. Ó ti di gbangbala ṣáńtà. Tó bá dìbò fún Tinubu, tó gbọ́ yẹn bá dìbò fún Seyi Makinde rádà. Tó bá ti wọlé, kí ló dé? Kó bá di president lọ ni. Tó bá yẹ pé gbà tó nífẹ̀ẹ́ Tinubu náà dìbò fún Tinubu, including some part of Ọ̀yọ́, kí Tinubu náà wọlé. Kó lórí rẹ̀ ṣàti wọlé ní tèmi. Tó bá yẹ pé ẹ̀dẹ̀fẹ́ kí Sunday Igboho wá sí Ọ̀yọ́, wá flush àwọn bandits. Ẹ kọ́ bí ilẹ̀. Kọ́ da yín dá Ọ̀yọ́, kọ́ da yín dá àwọn Fulani. Orí péjì yìí la wà téèyàn kan ti pè wọlé lọ́dún kan tó ní Fulani ló ta ilẹ̀ fún lọ́yọ̀. Orí íńtánẹ́ẹ̀tì yìí la wà tí Fulani da ẹran lọ sí àárín ìlú tí wọ́n ní kó kó ẹran ẹ̀ kúrò ńbẹ̀ tó ní òun á pe kábíyèsí nísìn. Ó dẹ̀ yọ fóònù lápò. Ẹ tẹ́ bá rí fídíò yẹn, ẹ jẹ́ kí n mọ̀. Ó dẹ̀ yọ fóònù lápò, ó dẹ̀ pe kábíyèsí Aláàfin tán wàjà. Ọmọ Yorùbá mélòó ló ní nọ́mbà Aláàfin lọ́wọ́? Bàbá mi Adéyẹmí káwọ́ rere máa jẹ nímọ̀ rẹ̀. Tó Yorùbá fẹ́ Sunday Igboho, òkèdè lèmi ti wá. Ọmọ Kwara ni mi, ọmọ Ògbónà ni mi. Èmi fẹ́ Sunday Igboho o. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin ńkọ́? Ṣé ẹ nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ? Àwa máa adopt ẹ̀ wá sí Kwara. Ìbáyìí lẹ̀ fẹ́. Bàbá mi èèyàn máa ń wá stone nílẹ̀ lẹ̀ káde padà lose gold. Tẹ́yìn ò bá fẹ́ Sunday Igboho, èmi fẹ́. Mo dẹ̀ pé àwọn tó bá fẹ́ náà, àmọ́ ṣẹ́yìn náà fẹ́ Sunday Igboho. Yes, God bless you. Ẹ tẹ́ bá nífẹ̀ẹ́ Sunday Igboho, ẹ jẹ́ á mọ̀. Àwọn bọ̀dá wa jà nígbàdàn, àwọn náà lè wà lórí show kó máa wò wá. Kó máa wo comment pé ṣáwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho lóòótọ́ àbí wọn ò nífẹ̀ẹ́. Èmi nífẹ̀ẹ́. Ẹ sọ̀rọ̀ ajá nígbàdàn. Ẹ pé gbogbo àwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wá ìrẹ́pọ̀ tó dáa sáàrin gọ́vnà Seyi Makinde àtolóyè Sunday Igboho. Ṣé rí gbogbo wa ti mọ bí obìnrin tí bímọ ká tó pé ọkọ̀ dì í ná. Ẹ wò ó, ẹni tó bá jí ọmọ lè lu ọmọ pa o. Ní tàn yín o, àwọn ẹ̀dá kan ń bẹ láyé tó pé bí ẹ bá ń jà àjàdí jù ni. Wọ́n bá yàn jà bí ipẹ́ ẹ̀sọ̀ rẹ rí. Ṣẹ́yìn ti gbàgbé ni. Àbẹ́ ìrántí Ọ̀sìnlárì mọ́. Bó tiẹ̀ jẹ́ pé ayé ń sọ pé Ọ̀sìnlárì ló ṣàṣejù, pé bàbá ló ṣàṣejù. Ṣùgbọ́n ṣàṣejù nígbà wọn tíjọba wọ́n bá wí bí ìgbà àwọn ọ̀jọ́ sọ̀rẹ́ rírì.
torí pé tó kọjú sẹ́yìn kan èyí ló kọ sẹ́lòmí. bàbá wa Jàmbàdàn, gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, let me start up olóṣèlú ilẹ̀ Yorùbá, 90% olóṣèlú ilẹ̀ Yorùbá ló máa bá ọmọ Yorùbá wí bí ẹni pé wọn ò tiẹ̀ jọ tán. 90% ọmọ Yorùbá ló máa jìyà lábẹ́ àwọn àgbààgbà wa ńlẹ̀ Yorùbá. Ajámọmọ tí ẹ fún lọ́mú, ó mọ tèkù ọ̀yábù lẹ́yìn ṣán.